Africa Content TV. Mo ti rówó nígbà, mo fẹ́ mẹ́ta tó léwu. Mo ti rówó nígbà, mo fẹ́ mẹ́ta tó léwu. Ẹni tó bá dìbò bọ̀, ó ní ìyàwó òwò. Ẹni tó bá dìbò bọ̀, ó ní ìyàwó òwò. Sáré wá wo ìjọsìn ìkòtò, orí ìjà, láti ìjọ tí ìgbẹ́jọ́ ti kúrò. Kò sí èèyàn tó bá lọ ọmọ Jésù. Tàbárẹ́ ní tó sọ pé ọmọ Jésù. Ẹ fi sílẹ̀ bóyá oníyẹn ìwé. Àpá ìmọ̀ bóyá tí ìbí èrò bá. Ó dáwọn mọ̀ ní tí sọ̀wọ́ ti rò ìfẹsẹ̀. Ẹjọ́ gbọ́dọ̀ láti gbé ìgbàsọ̀ nípa ètò ìlú sí. Nípa ètò ìlú sí ọ̀rọ̀. Ambassador Yomi. Ambassador Yomi. Activist of our time. Ọmọdé púpọ̀, ènìyàn púpọ̀, ènìyàn púpọ̀, ènìyàn púpọ̀, ènìyàn púpọ̀. Ọ̀sẹ̀ púpọ̀ púpọ̀, 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 ọ̀sẹ̀ púpọ̀ púpọ̀. Ìdìbò mẹ́rin ní àdúrà. Ayé tó bí tó pàápàá. Ìdìbò mẹ́rin ti bẹ̀rẹ̀. Ayé tó bí tó.
Mo ní bọ́lá bá ti fẹ́ bá sọ̀rọ̀ kí ní nígbà ètò ìrọ̀sí. Kí ní nígbà ètò ìrọ̀sí. Àbẹ́jọ́ kúrẹ́ sí bí tàbọ́lọ́ kúrẹ́ sí bí. Ẹjọ́ kí ló bá sọ̀rọ̀ ní o? Yọ̀nà kí ló bá sọ̀rọ̀ ní o? Ọ̀túnba Káyọ̀ kí ló bá sọ̀rọ̀ ní o? Àwọn òṣìṣẹ́ kí ló bá sọ̀rọ̀ ní o? Ẹ̀rù láàbò, ẹ̀rù láàbò, ẹ̀rù láàbò, ẹ̀rù láàbò, ẹ̀rù láàbò, ọkọ̀ wa ti wá. Àwọn àti òkú àwọn òbí ẹ̀, àwọn àti òkú àwọn òbí ẹ̀. Lẹ́kọ̀ọ́, olúwa bí ìfọ̀tí bá padà pọ̀ jù ó lè mú kí wọ́n lè lè dákú. Ọlọ́ bí ìfọ̀tí bá padà pọ̀ jù ó lè mú kí wọ́n lè lè sí. Kẹ̀kẹ́ sọ̀rọ̀ lọ sí kí bàbá sì rí. Bàbá sì rí bọ́ọ̀lù ní sábà tì í. Twenty Mr. Latin, Are you seeing your own talent? Ṣẹ̀rí tó pọ̀. Nígbà yìí, command performance tí wọ́n ti rẹ́yìn. Command performance Ìkòròdú local government. Wọ́n lé bá wa paná olówó. Ẹjọ́ náà paná olówó. Ẹ̀yin ọkùnrin, ẹ má di obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ yín kúrò. Ẹ paná olówó. But a lè fi fẹ́ràn síra wa. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tá a dúró yìí ẹgbẹ́ àjòkó kalẹ̀ láti very brilliant and wonderful performance láti ọwọ́ Ọláníwájú Olóyèká. I thank you, my brother Dúpẹ́ Ọlábánjí Ọmọyẹlì Dúpẹ́ sọ fún wa lẹ́ ọ̀gá ọmọ ẹ̀rẹ̀gẹ́ ní ṣọ́ọ̀bù.